àlólóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv má yìí kò tiẹ̀. ọjọ́kọjọ́ nígbàkigbà ní àsìkò tàbí níbikíbi tí wọ́n bá ń dárúkọ ọ̀kan gbòógì náà ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n gbé orúkọ nàìjíríà ga lókè òkun àti níbikíbi ọ̀kan nínú wọn ni Dr. Alhaji Muhammad Saheed Babatunde tí gbogbo ayé mọ̀ sí Olú ọmọ Kútọnu ọkùnrin dókítà tó tún jẹ́ àáfàá oníjàlábí yìí gbóúnjẹ fẹ́gbẹ́ bẹ́ẹ̀ ló gbàwó bọ̀ nílẹ̀ yìí àti ní gbogbo àgbáyé nítorí ìfẹ́ tí ọkùnrin náà ní sí orílẹ̀-èdè yìí àti ìran Yorùbá ló jẹ́ kó sọ̀rọ̀ jáde tó sọ wípé kò sí ohun tó kù wá kù ju àdúrà àti ààwẹ̀ lọ ó ní ká máa fi àdúrà ràn orílẹ̀-èdè lọ́wọ́ àti pé kìí ṣe protest ìyẹn ìwọ́de táwọn ọ̀dọ́ ń ṣe náà ló lè tán ìṣòro àti ìdààmú orílẹ̀-èdè yìí ọjọ́ náà lọ́jọ́ tí ojú tó lé ṣàbẹ̀wò sí ilé ńlá tí ọkùnrin náà kọ́ sí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ náà lọkùnrin náà sọ ohun tó wà lọ́kàn rẹ̀ àti èròǹgbà rẹ̀ sí orílẹ̀-èdè yìí ẹ mú kàlẹ́ owó kẹ́ ẹ mú tọmọ kẹ́ ẹ tún wá mú tu àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ kàbìtì tí Dr. Alhaji Muhammadu Saheed Babatunde Olú ọmọ ọba tó ní wá tó lẹ́mí wá tó ní ogun tá a ní lónìí a ti wà pẹ̀lú ọ̀kan gbógínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń torúkọ Nàìjíríà sí lókè òkun nínú àwọn onímọ̀ nínú àwọn ògbóǹtarìgì oníṣòwò náà tún ni wọ́n gbogbo ẹ̀ ni wọ́n ṣe pọ̀ wọ́n ń ṣàfà wọ́n ń ṣe oníṣòwò bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣiṣẹ́ àwọn ká túyàn sílẹ̀ yẹn táwọn àfa ń pè ní jálàbí gbogbo ẹ̀ náà ń pọ̀ wá ní master of all àwọn ni wọ́n ẹni tí mo ta ni mo wí àwọn náà ni Alhaji Dr. Muhammadu Saheed Babatunde tùgbà yìí mọ̀ sí Olú ọmọ Kútọnu bàbá ẹ bá kí àwọn ojú tó ń wà. mo kí ẹ̀yin èèyàn mi o lọ́mọdé àti lágbàdàgbà lọ́kùnrin àti lóbìnrin orúkọ mi ò yí padà èmi náà ni Alhaji Babatunde Saheed Olú ọmọ Kútọnu ojú tẹ fi ń wò mí ojú yín ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi etí yín ò ní di o ọwọ́ amáráàánú gbà ọ lágbára Ọlọ́run á tù wá lára. àmín lágbára Ọlọ́run ju wa ò ní fọ́ etí wa ò ní di aráàánú gbà àáfàá ló sọ̀rọ̀ kí ayé tẹ̀ sàmí. bàbá lẹ́nu ọjọ́ mẹ́ta nǹkan ń lọ lórílẹ̀‐èdè ìlú òrọ̀gbọ́ ebi ń pa àwọn èèyàn oúnjẹ àárò bá tọ̀sán bá talẹ́ mọ́ wọn Nàìjíríà ń kérora wọn á jáde wọn ní káfòfin sí ìjọba nílára wọn ní end bad governance àwọn èèyàn ń pariwo wọn dẹ̀ ṣèwọ́de káàkiri gẹ́gẹ́ bí onímọ̀ gẹ́gẹ́ bí àáfàá mo rò pé ẹ̀ sì rìn nínú ẹ̀mí nínú nǹkan báyìí kí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tó bọ́ lọ́rùn rẹ̀ tó pé kí ni ọ̀nà àbáyọ kí la fẹ́ ṣe ìyàwó ló kọ sẹ́yìn. ẹ ṣé olóòtú Ọlọ́run bá mi wà pẹ̀lú yín àdúrà yín ó gbà ṣe rí n tó kan àwa ọmọ Nàìjíríà kan sìn kò ń ṣe protest kọ́ ni ọ̀nà àbáyọ àtọ̀ protest kọ́ lọ́nà àbáyọ kò ń ṣẹ̀fẹ̀hónú ní ọ̀nà àbáyọ. kí wàá lọ́nà àbáyọ ibi la fẹ́ gbà. ẹ ṣe because nǹkan míì tún máa ti ẹ̀yìn protest yẹn jáde táwọn ọmọ Nàìjíríà ò ní láì bí káwọn kan máa wọnú ẹ̀ láti fi bà dúkìá ìjọba jẹ́ tàbí láti máa ṣàkóbá fáwọn èèyàn máa mẹ́mí àwọn èèyàn lọ ṣe rí nǹkan tó a nídìí kò ń ṣe protest ọ̀rọ̀ Nàìjíríà kan ibi tọ́rọ̀ dé dúró báyìí nǹkan tẹ́mi ò bá ní kí afinúkonú lé lórí ni pé ká fojú wò a ní àfáà wà Nàìjíríà àwọn pastors wà Nàìjíríà àwọn sẹ́yìkì àwọn bàbá wà Nàìjíríà àwọn èèyàn lọ́lọ́ wà Nàìjíríà pastor wà àwọn babaláwo wà ẹ jẹ́ kí gbogbo wa mọ́ fọ̀rọ̀ ẹ̀sìn sí ibi tọ́rọ̀ dé dúró ẹ jẹ́ ká yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò kí gbogbo wa fowónúkonú ká kóra wa pọ̀ ká ṣe àdúrà ló lè yọ wá kúrò ní gọọmẹ kò ń sárígbó because àwọn tó ń ṣèjọba náà ó ti dàrú máwọn gan lọ́wọ́ so nǹkan tá a lè ṣe pé kí Nàìjíríà kán ànọ́ọ̀sì ààwẹ̀ kí gbogbo wọ́n gba ìbóyá ọjọ́ kan ni o bóyá ọjọ́ méje ni kí oníkálukú gbélé káwá sun ẹkún fọlọ́run káwá mọ wo rìsọ́ọ̀tẹ̀ because gbogbo ń ta ní ká máa ṣe ń ti ká máa bẹ̀yẹn ká máa ṣe kò yí sóun ló kàn
because kí n fi Benin Republic tèmi ń gbé kí n fi ṣàpèjúwe every years ní Kútọ̀nù ní Benin Republic mo ti wà ń bẹ̀ sí for the past 30 years àwọn nǹkan kan wà tó jẹ́ pé Benin Republic ń bẹ̀ yẹn 24 hours nínú omi wà Nàìjíríà dẹ̀ ló ń sponsor wọn Nàìjíríà dẹ̀ kéré sí Benin Republic púpọ̀ jù because Nàìjíríà tí Nàìjíríà bá fi lè wúkọ́ Benin Republic wọ́n ti kú bọ́ kò rí bẹ́ẹ̀ mọ́lé ni o òwe yẹn òwe jọ́hún ni o wípé tí Nàìjíríà bá wúkọ́ Benin Republic ti kú kò sí nǹkan tó jọ mọ́ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ká fojú wò ń sìn now nígbà àkọ́kọ́ tó kọ́kọ́ ti bọ́dà nígbà ayé Muhammadu Buhari tó ti bọ́dà ó affect gbogbo àwọn businessman tó ráwọn ọmọ Nàìjíríà ẹlòmíì tó yẹ pé ó lè jẹ́ 10,000 naira lónìí ó máa wá sí Nàìjíríà láti wá ra ọjà á tà á tún padà bọ̀ kò sí yẹn mọ́ ń sìn wọ́n ti bọ́dà gbogbo nǹkan ti wọ́n látìgbà tí Buhari ti wá ti bọ́dà ń sìn wọ́n ń sọ pé wọ́n ń sí ni wọ́n ń sí bọ́dà now ní a ní president kan tẹ́lẹ̀ president Yaibo ní president wa yẹn tí kankan bá lè ṣe kẹ́rẹ́ báyìí ó máa sáré wá sọ́dọ̀ Buhari àwa bẹ̀bẹ̀ ẹjọ́ ń tó rọ lọ́hùn ẹ̀yin ìjọba ẹ ràn wá lọ́wọ́ àwa bá president Nàìjíríà president Nàìjíríà sọ pé nǹkan báyìí làwọn fẹ́ bọ́ nígbà tí president yẹn kúrò lórí oyè táwa ní another president ń sìn president Talon ìgbà tí yẹn gorí oyè ó sọ pé Benin Republic Nàìjíríà ni Benin Republic ń jẹ ó ní kò ń ṣe Nàìjíríà ni Benin Republic ń jẹ o àwọn èèyàn believe ọ̀rọ̀ ẹ̀ so ló wá di pé wọ́n ti bọ́dà náà again president yẹn wá lọ bá president Nàìjíríà pé ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ wọ́n ti bọ́dà wa àwọn ọmọ Nàìjíríà wa president ní kò tí ì sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ bọ́dà sí sínsìn máa yẹn ò disturb rẹ̀ ó padà sílé ó wá díìlì pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo Nàìjíríà wọ́n mọ̀ pé owó Benin Republic ní Kútọ̀nù owó Kútọ̀nù ní pé òwú ni ẹ̀ẹ̀kan lọ́dún dẹ̀ ni òwú ni business wọn àti kájú but president yẹn ò disturb ó wá sí Nàìjíríà ó wá ara àwọn aráàlú ẹ̀ náà ló ti rówó bí ẹ bá wo àkáǹtì yẹn ní Benin Republic ń sìn ẹnikẹ́ni tó ti wà nínú ìjọba tẹ́lẹ̀ tán bá rí 10 million mo fi ṣàpèjúwe lákàǹtẹ̀ wọ́n á lọ bá a báwo ló ṣe rí 10 million lákàǹtì wọ́n á sọ fún pé ókè o 10 million tó ní lákàǹtì yẹn owó gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ó gba 10 million sí àpò ìjọba wọ́n á pín ní dọ́gbandọ́gba owó tí wọ́n bá lákàǹtì wọ́n máa pín wọ́n wáyé pé 10 million náà bá wáyé 5 million sákàǹtì ìjọba. òyìn gbọ́dọ̀ lówó jù rẹpẹtẹ à ń kó bí 100 million. kò sí tó tọ́ bẹ̀rẹ̀ téèyàn bá ní tó o bá ń ṣèjọ politics tó ń ṣòṣèlú tẹ́lẹ̀ tó o bá ní 10 million lákàǹtì ní Benin Republic ìjọba wà bẹ́ẹ̀ pé báwo ló ti kówó owó ìjọba ni wàá san 5 million sákàǹtì ìjọba wọn á bẹ́ẹ̀ pé tó o san 5 million ní owó ó dowó ẹ̀ sí méjì àbó lọ ẹ̀wọ̀n mú kan nu méjèèjì ni so máa yẹ ó tún Benin Republic ṣe débi wípé wọn àti èrè ti Nàìjíríà kankan. so Nàìjíríà ò. ìlú ẹni tó bá wọ Kútọ̀nù níbi 2 years ago tó bá wọ bẹ́ńsìn á rò pé Paris ní France ló ń wà. so ó ti tún ọgbẹ́ ṣe. bẹ́ẹ̀ ni máa yẹ tún lu ṣe. nítorí pé Benin Republic ó kéré sí Nàìjíríà. ó kéré gan bó ṣe wá kéré tó ná tí ètò bá wà àti àláàánú ní Nàìjíríà olówó ló ń lówó sí i ní Nàìjíríà kò rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tiwa wọ́n láàánú ara wa lójú náà ní Benin Republic àyè wà láti lọ bájọba kẹsàn-án tẹ́ ń fẹ́ kò sáàyè ń bí àárín wọn bí ẹ bá jẹ chairman local government tá a dìbò fún ládùúgbò tó bá fi lè wọlé báyìí ẹ lè rí mọ́ ó dìgbà tó máa tó fẹ́ campaign so báwọn wọn ṣe fẹ́ sẹ́yìn Tinubu ní òkú láti Àbújá tó wọn máa tojúlé kojúlé kiri pé kí ló ń ṣe yín bí kí n problem yín bí kò possible so Ọlọ́run nìkan jẹ́ ká dojú kọ àdúrà ló kàn báyìí àdúrà ẹ jẹ́ kí gbogbo wa gbà àwẹ̀ ọjọ́ kan láàbì ṣe ọjọ́ méje láàbì ṣe ni kẹ́nikẹ́ni bọ̀dì ó dúró lé ẹ já sun ẹkún fọ́lọ́run káwá wo nǹkan tọ́lọ́ máa fi dá wa lóhùn. kí wàá sọ fún ààrẹ wa ààrẹ. bàbá náà nísìnyí ẹ wò ó ti dàbí bí àṣà Faransé wa ló ti fatigue. ó fatigue. dẹ́gbẹ́ ní ẹ̀ fatigue ó ti rẹ̀. fatigue bàbá ti fatigue. àwọn oníbọn ní fatigue ẹ ó jọra wọn náà fatigue. so wọ́n ti fatigue donc nǹkan tá a lè ṣe fún wọn bẹ́ẹ̀ náà ni pé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ tó ní gbogbo gbé tá à ń ké yìí nísìnyí kò dọ́dọ̀ wọn dé kó dé tí wọn ọ̀tọ̀ ní nǹkan tá à ń wí ọ̀tọ̀ ní nǹkan tá à ń wí so kò papọ̀ aládẹ ni àwọn èèyàn ìfún àwọn èèyàn míì tó yẹ pé ó lówó lọ́wọ́ wọn ní mọ̀ pé kò sówó lọ́wọ́ máa bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ wọn dẹ̀ ní mọ̀ pé nǹkan ò ní so tó wá wọlé èèyàn kan sì tán rí mọ́tò 3 mẹ́rin so wọ́n ti fọkàn sí pé olówó ni. ọba àti wọlé létí yìí. kò fẹ́. ẹ sanwó ẹ. alhamdulilayi ẹ sanwó ẹ̀mí àgbọ̀n. alhamdulilayi so má jọ torí tọ́ ọlọ́ọ̀kan ṣàánú wa ẹjẹ́ asunkún tọ́lọ́ ni ẹ gbàgbé pé a fẹ́ protect kankan
ìyẹn kọ́ ló kàn ẹja gbààwẹ̀ kí gbogbo wọ́gbà ẹ̀kọ́jọ́ kan so ká gbà àti mùsùlùmí àti onígbàgbọ́ àti oníṣẹ̀ṣe ká sun ẹkún fọ́lọ́run pé wọ́n lọ àwẹ̀ tá a gbà ní gbogbo ọmọ orílẹ̀-èdè nǹkan báyìí là ń fẹ́ wàhálà Ọlọ́run dá wa lóhùn. ṣùgbọ́n àwọn kan ní Nàìjíríà ló ní ẹ̀sìn jù. Nàìjíríà alẹ́sìn àní ìwà àtúnfẹ́ràn ara wa ẹ̀sìn ọ̀tọ̀ sẹ́dọ̀dọ́nìsìn Christian wà gbogbo ẹ̀sìn ló pé sí orílẹ̀-èdè wa ń bí bọ́ gbogbo nǹkan tá a ní à kì í fálù ẹ̀ àmọ́ iye ẹ̀ so ojú tí giant náà ń pè wá sí giant kankan mọ́ báyìí ṣé wọ́n mọ Nàìjíríà náà ni wá bọ́ bá a ṣe wà ń bẹ̀ yẹ Benin Republic bó ṣe kéré tó ìfọkànbalẹ̀ tó wà ń bẹ̀ kò sí lọ́dọ̀ wa ń bí ẹ̀rìn látòru mọ́jú ni ní Kútọ́nù. báwo lẹni ṣe wá fẹ́ kó nígbà tí ẹni kí gbogbo ọmọ Nàìjíríà gbàdúrà bó ti jẹ́ ọjọ́ kan bẹ́ẹ̀ni ẹ̀sìn wà ẹlẹ́yàmẹ̀yà wà báwo lẹnu ṣe fẹ́ kó. ẹ jẹ́ kí gbogbo wa fẹnu kò sọ́nà kan ni Ọlọ́run kan ṣoṣo ló dá gbogbo wa orúkọ tó ní kálukú ń pè ló yàtọ̀ Ọlọ́run kan ló dá onígbàgbọ́ ló dá oníṣẹ̀ṣe ló dá gbogbo èèyàn ṣùgbọ́n ká fẹnu kò sọ́nà kan ká dẹ̀ rí àsokún fọ́lọ́run nǹkan tó kù ni kí gbogbo wa mọ́ fọ̀rọ̀ ẹ̀sìn ṣe kí gbogbo wa fọjọ́ kan lẹ̀ ká gba àwẹ̀ àtọ́mẹ́kẹ́ àtàgbà ká wá sọ fọ́lọ́run àwẹ̀ tá a gbà yìí nǹkan báyìí là ń fẹ́ kọ́lọ́run ó ṣe fún wa nítorí lè yanjú ẹ̀bọ̀n tá a bá expect pé ẹnìkan ló lè ṣe ká ní sùúrù nǹkan dẹ̀ ń bàjẹ́ ìjọ òní wọ́n dẹ̀ ní orí ni ẹja tí mo máa ń bẹ̀rẹ̀ sí ní ìbàjẹ́ lọ so mo láti wá fẹ́ bẹ̀rẹ̀ ṣé ẹ̀rọ sáà mi ń sìn so kọ́lọ́run jọ kó ṣàánú wa ni nǹkan kan o. Ọlọ́run á ṣàánú wa Nàìjíríà ò ní bàjẹ́ Nàìjíríà ti fatigue ó fatigue ẹ. c'est fatigué complètement. Complètement pátápátá nìyẹn o wọn ni èmi náà gbọ́ français náà èmi náà gbọ́ français ẹ mo sọ lẹ́kẹ̀ẹ́ pé àáfàá ni wọ́n onímọ̀ ni wọ́n ìwọ tẹ́ pé ọ̀rọ̀ ìgbésí ayé ẹ ń rẹ lójú tó ń wọ́n àbáyọ sí tó ń wọ pé o ti lọ sọ́dọ̀ sí òòrùn àbáyọ tètè máa bọ̀ sí ọ̀dọ̀ Dr. Alhaji Babatunde Saheed Kútọ́nù nọ́mbà àwọn náà lè pín sí. nọ́mbà wa náà tá ń lò náà ni wọ́n máa lórí screen tá ń lò náà ni. ẹ bá a plus 229 9783 1150. ẹ pẹ̀lẹ́ kan sá. plus 229 9783 1150. àwọn náà ti gbọ́ yẹn July August ló tún lọ àbí kíláwá yẹn August ló tún lọ ẹ má dàkẹ́ sọ̀rọ̀ rẹ o dira tó lọ́wọ́ Kútọ́nù ó dàbọ̀ ìwà lọ fatigue o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.